tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo máa gbà á ládùúrà wípé ohun ọlọ́run mu ọwọ́ wa tẹ̀ lódì kò ní fọ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa bá a ṣe ń wọnú ọdún tuntun lágbára lọ́wọ́ ọlọ́run tẹ́ ẹ bá ráyè ẹ lè ṣàmì. mo kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àtàgbà pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń fẹ́ wa tẹ́ ń gbọ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. ṣé ẹ ti gbọ́ pé Oriyomi Hamzat ọ̀rọ̀ tá à ń sọ tá àti ìdákẹ́ àní ṣoore kó dibi o ó dèrò ilé ìwòsàn kí ló fà á tó fi dèrò ilé ìwòsàn. Agidigbo iléeṣẹ́ Agidigbo tó ní láńsẹ̀sì àti gbà á ẹ wo bí ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá gbòdì ọ̀rọ̀ kí ló lè fà á tí arákùnrin yìí tó fi bú sẹ́kún gbàgàdà tó sì wá fọ láti bẹ̀ tó dèrò ilé ìwòsàn tí wọ́n ní ó di dandan kí wọ́n máa fami sí i lára. Kí ló fà á? Ṣebí àwọn kan sọ wípé wọ́n ti Oriyomi Hamzat àti olórí Naomi lẹ̀ ní irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ẹ máa bọ̀ ẹ wá gbọ́dí ọ̀rọ̀. Àmọ́ àwọn nǹkan kan ni mo fẹ́ ká kíyèsí kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí ní wo àwọn fídíò yìí. Àṣé ìkàlèyàn èèyàn nìkà ni mo fi ń sọ wípé gẹ́gẹ́ bí olórin kan ti kọ lórin ìyẹn Wàsíù Àyìndé ńgbà kan tó ní rọra ṣe mo ti ṣe fídíò kan náà tí mo kọrin bẹ́ẹ̀. Anybody tó bá fẹ́ ṣoore gbogbo èèyàn tó bá fẹ́ ṣoore ẹ rọra ṣe o ṣe bóre lẹ́nìkan ṣe tó dìbì yìí. Ẹ gbọ́ ṣé àwọn olórí Naomi àti Oriyomi Hamzat ṣé wọ́n gbàṣẹ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àbí wọn ò gbàṣẹ? Ẹ̀rí ń bẹ lórí ètò gbogbo ẹ̀ láfihàn yín. Ọ̀nà wo ni wọ́n wá lè gbà tí wọ́n gbà yọ nínú ewu tí wọ́n wà yìí? Ẹ dákun ẹ máa bá mi pín ibẹ̀ ṣe ń wọlé yìí. Àṣírí ọ̀nà tí wọ́n lè gbà ọ̀nà kan ṣo lọ́wà tó lè mú kí àwọn èèyàn yìí kí wọ́n má lọ ẹ̀wọ̀n torí pé ìjọba ò bá wọn mú kékeré. Ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ogun ìjọba méjì náà wọ́n ń jà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba àpapọ̀. Àwọn kan ní Oriyomi Hamzat ṣe bí ó ń ṣe fún gbàjọba àpẹ àwọn kan ní olórí Naomi ebi ìyàwó olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá gbà náà ń kọ́ ta ló kọjá òfin tí wọ́n kà sí wọn lẹ́sẹ̀ ó kọjá àwọn tágbára wọn lè gbé. Ọ̀rọ̀ yìí bá a ṣe ń bá a lọ yìí torí pé ẹ máa rí àwọn fídíò kan wò tẹ́ fi mọ̀ wípé bóyá wọ́n gbàṣẹ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àbí wọn ò gbàṣẹ tó ṣe wá lè báyìí. Àti kí ló fà á tí Oriyomi Hamzat tó fi ṣubú tó fi di èrò hospital bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí? Breaking news ni gbogbo ẹ̀ lẹ́ máa rí wò. Ẹ má gbàgbé pé arákùnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí tẹ́ ẹ bá mọ̀ dáadáa gbogbo ènìyàn ló mọ̀ àwọn àṣẹ gbogbo ẹ̀yà ó fẹ́ẹ́ dàbí pé gbogbo ẹ̀sìn tó wà lórílẹ̀ Yorùbá ló ń bá a jà. Ṣùgbọ́n táwọn táwa mọ̀ tó dájú tá a lè sọ tí wọ́n yọjú ẹ ti mọ̀ yìí pé èèyàn lẹ̀rù orúkọ ajá ìyá mi ni a ní èèyàn lẹ̀rù. Wọ́n tún jáde àwọn oníṣẹ̀ṣe jáde nítorí ọ̀rọ̀ mo ti gbé kan wá láìpẹ́ yìí. Ṣé ó tún wá dáa pàápàá jùlọ àwọn kan tí Oriyomi Hamzat jà fún nígbà tí wọ́n wà ní ipò pọ́njú wọ́n tún bọ́ ta pẹ̀lú nítorí kíni nítorí pọ́dá sọ̀rọ̀ ẹ̀sìn wọn. Mo ń sọ̀rọ̀ nípa èèyàn bíi ta lọ́lọ́hun. Bí mo ṣe gbé òṣùbà kárí sàdánkátà fún ta lọ́lọ́hun tó nígbà tí mo rí fídíò yìí mo wò pé ìwọ táwa ń wò táwọn yìí pé ó dàbí ànábì tó polongo ẹ̀sìn ìṣẹ̀ṣe débi pé àwọn èèyàn wá túbọ̀ wá di ohun tí
ayé ń wò àwọn ó wá túbọ̀ wá di ohun tí ibi tó ti kú tẹ́lẹ̀ ó wá túbọ̀ bẹ̀rẹ̀ sí ní jí dìde tó jẹ́ kí àwọn kan wà tó jẹ́ pé wọn à lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ social media tí wọ́n wá dẹni táyé ìlú mọ̀ọ́ká bọ́rọ̀ bá ṣe wà láàrin yín nígbà tẹ́ ẹ ní ìjà pẹ̀lú mùsùlùmí tó sì dá sí tó wá yẹ káwọn wá fi yọ̀ ọ́ ẹni tí ò tí ì kú ẹ má gbàgbé kò tí ì kọjá àdánwò bẹ́ẹ̀ kò mọrú ikú tó lè pa òun ẹ má fọ̀run yọ̀ mí gbogbo wa la jọ ń lọ òun ti lọ ó dé Oriyomi Hamzat yìí ó gbà ní ọ̀pọ̀lọpọ̀ àkókò nígbà tí àwọn mùsùlùmí fi gbé rárá ọ̀nà tẹ́ gbàgbé yìí ọ̀tọ̀ náà ẹ̀yin bú òun náà bú ti yín padà ó wà nú àwọn tó ń pariwo pé ẹ báyìí fún àwọn mùsùlùmí kọ̀ọ̀kan tó létí inú tí wọ́n lè gbọ́ wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n jáde sí arákùnrin yìí wípé dandan kíjọba ó gba iléeṣẹ́ àwọn èèyàn ta lọ́lọ́run ọ̀sọ́rú ẹ̀ bọ̀ àwọn kan jáde tí wọ́n sọ pé dandan ṣẹ́ àwọn ò fẹ́ gbọ́ ohun tí wọ́n ń pè ní iléeṣẹ́ Oriyomi Hamzat Agidigbo mọ́ ṣé iléeṣẹ́ ẹ̀ ló ń dà yín láàmú ẹ̀ tí ẹ̀rọ èyí tó ti ṣe ní rere àwọn kan sọ̀rọ̀ nípa kí ni a ń pè eléyìí Àgbàlá Gabriel àti Muyideen kí lọ́kàn yìí Àgbàlá Gabriel ó dá sọ̀rọ̀ ẹ̀ Àgbàlá Gabriel gbàdúrà fún Oriyomi ohun tí mo fẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ nìyẹn tẹ́ ẹ bá fẹ́ wo ẹni tí wọ́n ń pè ní Kristẹni dáadáa ọmọlẹ́yìn Kristi ó gbọ́dọ̀ mọ bó ṣe ń dáríjì yàn lóòótọ́ Oriyomi Hamzat ní ipa tó kó tọ́pọ̀lọpọ̀ sì rò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ wo orú àrà tí arákùnrin yìí gbé ẹ wo aṣọ tí Àgbàlá Gabriel gbé wọ̀ ó gbé aṣọ pé ohun tó lọ ti lọ arákùnrin yìí wà nínú ìṣòro ó sì pète àdúà kí wọ́n gbàdúà fún níbẹ̀ làwọn kan ti ń sọ pé ni wọ́n ti ń fa lálẹ̀ ni wọ́n ti ń fi oríṣiríṣi búra wípé kò ní bọ́m̀bẹ̀ ẹ kọ́kọ́ wo fídíò yìí bóyá ó tiẹ̀ sọ fún àwọn ará bóyá ó gbàṣẹ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àbí ó gbàṣẹ ẹ wo eléyìí ná ẹ wo bẹ́ẹ̀ ṣe wọlé ẹ máa bá wa pín òun rèé. So what's the program about today? It's a charity event, funfair event for children. Yes, mostly on that privilege. It's going to be privileged ones because we want to make sure that we reach that gap in society and let's just bring them together, have fun, have educational activities, and give them gifts and food, make them happy during this festive season. Because with the situation of the country, and from time immemorial, there are families that are unable to have that fun and happiness and full joy during festive season. So we are bringing that to them because the foundation is women in need of guidance and support. So we are committed to supporting women, giving them wings to fly. And for women, I think the biggest part of our worries is our children. So that's where the children funfair comes in. Because once you make a woman's child happy, then you have relieved out all the bodies in the world. So that's why we are coming. We do that every year, moving from cities to towns to towns, let me say that, different communities. And this year we decided it was the turn of Ibadan. And let's bring it to the children in Ibadan. And that's why we are here. Fantastic intervention, I might say. I mean, it's laudable to have the aspiration to put smiles on the faces of our children, particularly the ones I call the special children. A collaborative program, so to speak. Nothing spoiled. There's more than enough sun out there. Yeah. So we can. But you are probably going to have to do this again next year. You are probably going to have to come back.
behalf of Oyo State government, on behalf of the Ministry of Men Affairs, we will be looking forward to doing something collaborative for both the women and the children demographic going forward. At some point we'll engage and see how we can continue. Yes. Laudable venture, one we are proud and happy to be part of. So welcome to Oyo. Thank you. Welcome to Ibadan. Thank you for loving our children. Thank On you. behalf of His Excellency. Thank you. And my brother here, who is also a Baba away himself. So what's the timeline tomorrow like? Fortunately, Yeah, that morning is just to make the children happy, like the main because yes, tick around 2 o'clock, 1 p.m. okay. That's the 1 p.m. Okay. So if I come in around 12, 1-ish, I mean still Yeah, I think One. one is good. okay. One is good. Okay. Yes. So Makoko Loshi, the Excellency, and then we'll come down. Yes, because we would love you to speak to the children. It's one of the reasons that we cannot come to Ibadan and have a program like this and not visit the mother of the children. You know, and you are doing an amazing job. Seriously, really? Thank you for welcoming us. That's a we've been told. huge vote of confidence coming from us. Thank you. You are doing an amazing job, and I must say that coming in here and with the few minutes that we even have with you, we can say that yes, because for positions like this, for roles like this, we want to have women who are motherly, pleasant, you know, close to the children. ẹ ti rí fídíò evidence ẹ̀ sí bí olórí Naomi bó ṣe lọ gbàṣẹ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fídíò ẹ̀ lẹ́rí yìí náà ẹ wá já máa bọ́rọ̀ ètò náà bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ti gbàṣẹ ìjọba sì ti fún wọn láṣẹ pé tó gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń darí ẹ̀ kì í ṣàṣọ ọ́fíìsì gómìnà ni wọ́n ti lọ gbàṣẹ principal ti darí wọn pé tẹ́ ẹ bá fẹ́ lọ sùkúù o ibi yìí ni kẹ́ ẹ lọ o nígbà wọ́n ti gbà wọ́n múwèé padà wá tó wọ́n ti fún wa ní principal láṣẹ àti fígéètì fún wọn ni. now ọ̀rọ̀ wa ti wá délẹ̀ báyìí ẹgẹ́ á béèrè lọ́wọ́ ara wa léyìí tí ìbéèrè tèmi ń bíra mi ta ni ogún ẹ̀ ẹ pọ̀ ju ogún ara wọn lọ láàrin olórí Naomi àti Oriyomi Hamzat ẹ dákun ẹ bá mi farabalẹ̀ gbọ́ fídíò yìí kẹ́ ẹ bá mi farabalẹ̀ gbọ́ dáadáa kí ẹ sì bá mi share ẹ jọ̀ọ́ ta ni nínú àwọn méjèèjì tí ogún ẹ̀ jura wọn lọ olórí Naomi àwọn kan jáde pé torí pé ó fi Ọọ̀ni rìṣàálẹ̀ ni níbo ni wọ́n ti fẹ́ra wọn báwo ni wọ́n ṣe pàdé kí n ti yín pẹ̀lú ẹ̀ ṣé èèyàn kan alálẹ̀ pé èèyàn kọra ẹ̀ wọ́n lẹ̀ bí wọ́n bá ti ẹ̀ múlẹ̀ ìyún bẹ́ẹ̀ Oriyomi Hamzat ó ti tẹ àwọn kan lẹ́sẹ̀ mọ́lẹ̀ ara wọn ni àwọn Àgbàlá Gabriel tó gbàdúrà fún ṣùgbọ́n àwọn àǹtúlé àpótí ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ àwọn yẹn wọn mà jáde kí wọ́n wá sọpọ́ lọ́hùn ún àkọ́kọ́ náà ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ ń jáde tẹ́ ń sọ̀rọ̀ yìí lójú tèmi o ẹ lè dé sí padà o mi ò rò kó yẹ kó wáyé bẹ́ẹ̀ bí ọ̀làjú ṣe ń dé ni gbogbo nǹkan ń dá èyí tí ń bàjẹ́ látayébáyé àwọn baba ńlá wa kì í ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ń sọ wípé kẹ́sìn ò dáríjì èèyàn jù oníṣẹ̀ṣe wà nù wọn tí wọn kì í ká nǹkan sí ẹjá wò pé àpẹẹrẹ babaláwo tó gbójú tó gbónu tó lóògùn bí arìrà àwọn ènìyàn ó sì wà ládùúgbò wọn ó sì gbàyàwó ẹ̀ kí ló burú ju kéèké tó kí èèyàn gbàyàwó èèyàn àwọn èèyàn ṣe ó dẹ ṣe fi àmì ẹ̀ fi ilẹ̀ àwárí wọn rí dáadáa pé Ọlọ́run Elédùà ní ọ̀dájọ́ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí ó dàbí pé ò rí bẹ́ẹ̀ mọ́ ẹ lọ ṣàtúnṣe lórí ẹ̀ torí pé Oriyomi Hamzat ó ní tiẹ̀ lọ́wọ́ mi ò sọ pé ò ní tiẹ̀ lọ́wọ́
kò sì sí ẹ̀dá kan lábẹ́ ọ̀run yìí tí ò lọ́nà kan àbí míì tá a fi lè gbàṣẹ́ra wa. àwọn kan sọ pé kódà sọ̀rọ̀ Yorùbá nation kò yẹ kẹ́ ní ẹnìkan tí ẹ pè bó sọ̀rọ̀ sí pé Yorùbá nìkan ẹ̀kọ́ máa yanjú ẹ̀ bó lóṣèlú ni ebó ṣèlú ni ebó ọmọ Yorùbá ni. èmi sọ fún ẹnìyẹn pé bí ò bá tiẹ̀ dá sí direct ọmọ Yorùbá ni tó bá ìgéèsì wa direct or indirectly ìbá wa ẹbí inú òbí àwa ọmọ Yorùbá ni. ẹni bá ní kankan ò ní ṣe tó bá ṣe lójú ẹ̀ kò síjà ń bẹ àwa ò gbọ́dọ̀ kẹ̀yìn sí bẹ́ẹ̀ tán a gbọ́dọ̀ dúró tì torí ọmọ Yorùbá ni. oore ni wọ́n sì ṣe tó bá ṣe pé ìlú rí bó ṣe yẹ kó rí ṣérú ẹ̀ máa wáyé. ta ni yóò máa lọ tò fún oúnjẹ wípé wọ́n fẹ́ há oúnjẹ ta ni yóò máa lọ tò fún torí pé à ń há oúnjẹ. ẹ gbọ́ ibà wọn lè rí nítorí kíni ìwọ̀n ebi ni àtọmọdé àtàgbà bí wọ́n bá pe ọmọdé ẹyọ kan àwọn àgbààgbà náà ó tún wá bẹ́ẹ̀ tí wọ́n bá lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan làwọn fẹ́ ọkọ àtìyàwó kóra wọn lẹ́yìn wọ́n á tún kọ́ àwọn ọmọ náà sí pé káwọn náà tò. lóòótọ́ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu lòun ti ń ṣe empowerment over 25 years ó possible bó ṣe máa rí náà ṣùgbọ́n nígbà yìí ẹ má jà tanra wa àkókò rí bí eléyìí àmọ́ ẹja fìyẹn lẹ̀. báwo l'Oriyomi Hamzat àti olórí Naomi ó ṣe bọ́ nínú ìgbèkùn tí wọ́n wà òun ni kókó ọ̀rọ̀. gbogbo ẹ̀yin olólùfẹ́ Oriyomi Hamzat tẹ́ ẹ bá ń wo fídíò yìí àtẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ ẹ bá a pàdé ẹ bá mi pín ètò yẹn jọ̀ọ́. ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé lọ ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn tó fẹ́ kí wọ́n ó lè mọ̀ wípé ìgbésẹ̀ báyìí òun lọ́kàn kí ni ìgbésẹ̀ ọ̀hún kì í ṣe ìgbésẹ̀ ẹ̀sìn ẹ fi tẹ̀sìn lẹ̀ torí tẹ́ ẹ bá ń fi tẹ̀sìn bọ̀ ìyá wa tó lọ sọ pé àwọn lọ bá ní prison àwọn bá a sọ̀rọ̀ ẹ kúṣẹ́ àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa kan ọ̀rọ̀ yín tún kàn mọ́ àgbélébù lẹ́ẹ̀kan sí ni bẹ́ẹ̀ ni ẹ bá kúnlẹ̀ nígbàgbà bẹ́ẹ̀ ṣe kúnlẹ̀ wípé ó ń bẹ̀bẹ̀ ó ti lóhun ò ní sọ̀rọ̀ ta ǹjẹ́ ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀ ṣé ẹ̀sùn kó sọ̀rọ̀ síjọba wà ń bẹ̀ bíjọba bá tẹ̀ bí ọba tẹ̀ wá sọ̀rọ̀ síjọba tẹ́lẹ̀ àwọn ọ̀tá ẹ̀ tó wà nínú ilé inú ìjọba ṣé wọn ò ní fẹ̀sùn kún pé lóòótọ́ mà ní ọmọ àsọ báyìí ǹjẹ́ ẹ̀bi òtúndé ṣé wọn tó ti fi kún ẹ̀sùn ṣé léyìí ò tó kéèyàn ó ṣubú lulẹ̀ kó dèrò ilé ìwòsàn débi pé àwọn kan wá ń jáde kí wọ́n gba iléeṣẹ́ kí wọ́n gba gbogbo láńsẹ̀sì ẹ̀ bọ̀dá bàbá tí wọ́n bá gbà sẹ́yìn ni wọ́n bọ̀ wá kó fún sẹ́yìn lẹ máa mánéèjì ẹ lọ ṣiṣẹ́ tí yín náà ẹ gbọ́ dáadáa gbogbo ẹ̀yin ẹ máa gbọ́ o arákùnrin kan wà tá a máa gbé fídíò ẹ̀ wá kẹ́ wò ó tó tún jẹ́ni tó mọ̀ nípa irú ìṣẹ̀lẹ̀ báyìí tó bá ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin ọmọọṣẹ́ Hamzat gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ẹ wà níbẹ̀ gbogbo ẹ̀yin teachers tẹ́ ẹ wà aráàdì níjọ́ yẹn lọ́hùn torí bí èèyàn bá ń sọ lásán ẹ̀ ń rìkọ́ọ̀dù ẹ má jẹ́ kó jẹ́ lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn lẹ́ẹ̀ṣẹ̀ṣẹ̀ wàá rìkọ́ lẹ́ẹ̀ṣẹ̀ṣẹ̀ máa wá post ẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní máa jù sórí atẹ́gùn fídíò tẹ́ ẹ wò kọjá yìí níbi tí wọ́n ti ń ṣe àjọrò lórí tí wọ́n fi lọ gba àṣẹ ẹnìkan lójú ó ṣeé ṣe káwọn tí wọ́n ń bá wọn sọ̀rọ̀ kí wọ́n má mọ̀ gbà tí wọ́n ń rìkọ́ọ̀dù yìí
torí ròyìn tá a kọ́kọ́ gbọ́ ni pé wọn ò gbàṣẹ ṣùgbọ́n àṣírí ìyẹn ti tú lọ́ọ̀yà àwọn ó délé yìí lọ́wọ́ báyìí á gbàṣẹ ibi tá a ti gbàṣẹ rèé. èèyàn lè parọ́ nínú ohun ẹnu ohun tí mo sọ mo lè deny ẹ̀ ṣùgbọ́n fídíò tí mo ń ṣe yìí mi ò lè deny ẹ̀. ìdí nìyí táwọn kan fi wà tó jẹ́ pé back of the camera náà ń sọ̀rọ̀ ẹni tí ń sọ̀rọ̀ back of the camera yóò ṣòro mú. kọ́ńkálukú ló ní kìí ṣe ohun ẹnìkan ẹyẹ kan lẹ́lòmíì ní gbogbo wa lè sọ ẹni tó lè sọ ohun mẹ́wàá ó wà èmi bí mo ṣe wà mo lè sọ oríṣi ohun bíi mẹ́rin tí máa change ohun fún ọmọ yín lọ́wọ́ sí ní ohun tí wọ́n bá ti bá lẹ́nu mi lẹ́ẹ̀ fi jọ́ọ̀jì mi ṣùgbọ́n fídíò yìí ṣé màá gé èyí tó wà lọ́wọ́ tí yín tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí tí n bá delete ẹ̀ níbí ṣé kò ní hàn lọ́dọ̀ tí yín mọ́ lọ́dọ̀ yín wà ń bẹ ẹlòmíì ti download ẹ̀yin tẹ́ ẹ ti download ẹ̀ ó ti wà lọ́dọ̀ yín àfẹ́yí tí ẹni tí ó bá download lè ní. kí lọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ rèé tí arákùnrin yìí sọ ẹ gbọ́ síwá gbọ́ fídíò yìí bí ẹ ṣe ń wọlé ẹ máa bá mi pín ẹjọ́ bí ẹ ṣe ń pín ẹ máa tẹ top up òun rèé. captain instruction ti máa yẹn give bá mi play kìíní ẹ. ẹ jọ̀ọ́ àmọ̀ràn ni mo mú wá tí mo fẹ́ gbà wá lára àwọn nǹkan tí ó lè rọ kéèsì lọ́wọ́. Yes, ni mo ma'am. ṣe ń torí ẹ̀fẹ́ request. Yes, ma'am. ọkùnrin lẹni tó ń sọ̀rọ̀ sísá mi. Ẹ má bínú. That's all right. Go on, sir. ṣẹlẹ̀ mi tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ yìí ọlọ́pàá ni mí ní Nàìjíríà for good 17 years. àwọn tó bá dẹ̀ mọ̀ mi mo ti pẹ́ lórí TikTok díẹ̀ mi ìdẹ̀kẹ́ mi change orúkọ mi change background ẹ̀ èdè tó jẹ́ sọ ìrọ̀rùn síwájú ni pé ọ̀rọ̀ tí bá sọ yẹ àwọn tó mọ̀ mi mọ̀ pé ọ̀rọ̀ mi genuine ni ìmọ́lẹ̀ tí mo kàn mú wá lára àwọn nǹkan tí ó wà nílẹ̀ ni pé ṣẹ́rí tó bá jẹ́ pé ká máa mú àwọn tó ń ṣe irú nǹkan báyìí ni ibi tó yẹ káwọn Nàìjíríà gbọ́ngàn ti tara nìyẹn because ẹ wo Lagos Ìbàdàn expressway ẹ wo iye ẹ̀mí tó claim kí ló táwọn ọmọ Nàìjíríà ò dìde there should be someone responsible for that tó bá jẹ́ ká máa mú irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ibi tó tiẹ̀ ká dìde nìyẹn a ní dìde a ní láti dìde ṣẹ́rí tá bá dákẹ́ being a police officer former police officer I will tell you something tendency pé kọ́ lo ẹ̀wọ̀n ó high o. God bless you. I'm confessing to you, you can be my enemy. Àwọn èèyàn wá like irọ́, ká múra wa lọ́tà just because à ń sòótọ́ fúnra wa. Ẹ lọ́dọ̀ Nàìjíríà tá à ń pariwo ẹ̀dìdẹ̀ tẹ̀sí mímì. Àwọn èèyàn wá like irọ́, ká múra wa lọ́tà just because à ń sòótọ́ fúnra wa. Tendency pé kọ́ lo ẹ̀wọ̀n ó high. Ọ̀nà kan tí wọ́n fi ní lọ ẹ̀wọ̀n sọ́nà méjì. Irú ilé ìṣẹ̀lẹ̀ sí babaláwo rí nígbà tí wọ́n lágò mọ́ babaláwo rí lórí. Àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ ni páwọn ò ní kámẹ́rà fóònù lọ́wọ́ ní pátì yẹn. Oníkálukú dákẹ́. The same thing ló ṣẹlẹ̀ yìí o ẹ̀yin èèyàn máa ṣe bẹ́ẹ̀ ni pé rẹ́kọ́ọ̀dì nǹkan kan nígbà tí gbogbo incident Oriyomi yìí ṣẹlẹ̀ àti Naomi o instead tó gbogbo nǹkan tẹ́ ti record tẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé jáde sórí ayélujára tẹ́ máa sọ̀rọ̀ lé lórí ẹ máa mú dání ẹ máa dákẹ́ bí yẹn fẹ́ sún jẹ ní o Ọlọ́run ló yẹ ẹ máa ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀ ní camera phone lọ́wọ́ ní incident báyìí this is why Nigerians are so gullible àwọn nǹkan tẹ́ ti record tẹ́ mọ̀ pé ó lè yọ máa ń jáde ẹ bẹ̀rẹ̀ sí ní post ẹ má dákẹ́ tẹ́ bá fẹ́ dákẹ́ tẹ́ bá rò pé Ọlọ́run kan wà níbi kan because àwa so gullible ká bí pé Ọlọ́run kan wà lókè kan tó máa ṣàánú fún bàbá láìrọ Ọlọ́run kankan ò sí níbi kankan à ń tanra wa ni o máa yàn á ṣe ẹ̀wọ̀n Naomi á ṣe ẹ̀wọ̀n I'm a police officer for good 17 years if you wanna get me hate me. ọbẹ̀ Mr. Policeman Ọlọ́run wa. mo bá jẹ́ kí n land máa ń bọ̀ mà ẹjọ́ mà mo wá kẹ́rin fún àpọ̀ntà lè fi ràn kéèsì lọ́wọ́ ni. ẹ jẹ́ ká dìde if we don't get up on our asses orí ọ̀rọ̀ wérewérewére ọ̀rọ̀ sẹ́rí ọ̀rọ̀ Oriyomi yìí ó dàbí ọ̀rọ̀ Nàìjíríà máa dáná ni o àdẹ̀mọ̀ pé kò lè dá ń tanra wa because a dìde tẹ́ bá fẹ́ jókòó sójú kan wọ́n á ṣẹ̀wọ̀n because police station ló ti máa ń build the cases lọ sí court òun ni ọmọ kan tó ló jí adìyẹ gbé táwọn lọ́ọ̀yà kan jáde tán ni wọ́n ṣe oníkálukú ṣiṣẹ́ how can you be insulting wọ́n ti gbàgbé pé police station ló ti máa ń build the case file wọ́n ti build the case file ní court nǹkan tẹ́ bá gbé lọ lọ́ máa sọ̀rọ̀ lé lórí wọ́n á build ẹsẹ̀ cases oríṣiríṣi tẹ́yìn gbogbo tájọ jókòó sí ní ìbàdàn máa shock you will be shocked because nǹkan tẹ́ bá gbé lọ ní ẹjọ́ lọ́ máa ṣe wótòwótò lé lórí wọn ń ṣe investigation ní court o don't mix it. Don't mix it at all. Àwọn èèyàn láìkọ́ máa mix it pàtì pé ṣáwọn lọ́yà yóò ṣiṣẹ́ wọn ni wọ́n gbé kẹ́sì lọ kọ́ọ̀tì ní 2010 ìgbà tó di 2014 lọ́tọ̀ sentence wọn. You forgotten the fact that wọ́n ti rope wọn láti police station. Nǹkan tó bá débẹ̀ lọ máa debate lé wọ́n lónìí wà lọ́la èrò pé wọ́n lónìí wà lọ́la ilé wọn lọ́ máa ti máa dàmàlà ni. Wọ́n máa remind wọn ṣeré ni. Wọ́n lè kọ́ lo first 10 years níbẹ̀ tí kò ní sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. That is Nigeria we are. Tá bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ kí n parí ọ̀rọ̀ mi kí n má sọ pé emotional because ọ̀rọ̀ wa máa lẹ́ emotional ni. Alákọ̀ọ́kọ́ àwọn èèyàn ní láti dìde ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin èèyàn tẹ́ bá ní fídíò lọ́wọ́ lọ́jọ́ tí wọ́n ń ju ọmọ tó ń ju gbá tó ń ju àwo
Oriyomi tó débẹ̀ gbogbo nǹkan yẹn ẹ bẹ̀rẹ̀ sí ní post there. Those are the way to help this case. God bless you. tó bá believe pé nǹkan tí mo sọ kò make sense my dear I'm a learner now ní ní mo gbọ́n tán mo kàn múnú wọn bá ọgbọ́n tí mo ní mo fi wá sọ fún yín pé wọn ò ní favour kankan tó máa ṣe fún yín ní kọ́tù kó gbà fún lọ́ọ̀yà kan ní issue. Very crucial. Police station is a criminal case ló wà lẹ́yìn wọ́n ti build the case rẹpẹtẹ against it bẹ́ẹ̀ ṣe lè help máa àwọn fídíò tẹ́ni lọ́wọ́ àti kẹ́ dìde tẹ́ bá mọ̀ pé ó ti ṣàwọn nǹkan mèremère tó dáa tí àwọn kan inú àwọn kan ò dẹ̀ dùn ẹ dìde ẹ má jókòó. Bẹ́ẹ̀ lọ́dọ̀ Nàìjíríà tá à ń pariwo ẹ dìde tí ẹ ṣe ta ló fẹ́ kú èmi nìkan ló bí mi ẹ̀dẹ̀ expect pé kó dáa. Case Oriyomi is similar to Nigeria mada. It's similar to my talk Nigeria and the justice Nigerian justice criminal justice system àbí bóòlù ikọ́. Tọ́gbẹ́ it's similar to it. If you guys don't stand up and you are sitting down and pàdé lórí TikTok mi náà máa ṣe tán máa bọ́lẹ̀ máa tún lọ síbi kan bíyà wọ́n ń jó níbẹ̀ máa bá wọn ṣe fàájì. Tó bá pè nǹkan tájọ́ ń ṣe nìyẹn wọ́n á ṣe ẹ̀wọ̀n nail it down. Thank you. ẹ ti gbọ́ bàbá yìí ó sọ gẹ́gẹ́ bí ìrírí ẹ̀ tó ti rí nínú ìrìn àjò ẹ̀ ẹ gbọ́ nǹkan tó sọ ó jẹ́ kó yé gbogbo èèyàn pé tó tẹ́ ẹ bá kìí ṣe pé ariwo ni kìí ṣe pé àwa Muslim community a lọ bá gómìnà kìí ṣe torí Hamzat lẹ́ṣe lọ bóyá Ọlọ́run fẹ́ kẹ́ ẹ lo àsìkò yẹn kọ́pọ̀lọpọ̀ yín tí ò rí ṣéèkì gómìnà rí kọ́ fọwọ́ bọ gómìnà lọ́wọ́ òun ni ẹ fi tẹ̀sílẹ̀ ẹ já fèsì reality wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni pàápàá jùlọ ọmọ ọ̀ràn Yorùbá ní gbogbo wọn oore ni wọ́n sì ṣe ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá yìí tó wí gbogbo nǹkan tẹ́ ẹ ní lọ́wọ́ fídíò tẹ́ ẹ ṣe nígbà yẹn lọ́hùn-ún ẹ máa jù ú síta ìdí rèé táwa náà fi fídíò wálẹ̀ àìmọye ọmọ Yorùbá ló ń ṣètò yìí ẹ jù sí bàbá Gbàgede ẹ jù sí bàbá Èkìtì ẹ jù sí maspi ẹ jù sí anybody tó bá ti jẹ́ ọmọ Yorùbá lórí ọ̀rọ̀ yìí ẹ já fi sentiment sílẹ̀. Ara wa ni èèyàn wa ni àwa tá a jọ sọ̀rọ̀sọ̀rọ̀ bíi títí ẹ̀ àwa náà ti kẹ́kọ̀ọ́ kan sí pé gbogbo ẹ̀sìn lẹ̀sìn wa bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ẹ̀sìn ni ẹ̀sìn má gbàgbé pé kìí sọ̀rọ̀ ẹ̀sìn nìkan ni Oriyomi ń dá sí kéèsì àwọn bàbá alágbára kan wà níbì kan gbogbo àwọn yẹn náà ló dìde ogun sí ìjẹ́ òtó láti di èrò ilé ìwòsàn nígbà tí wọ́n kó gbogbo òbítíbitì ẹ̀sùn dé ṣé kò tó nǹkan téèyàn fi di èrò ilé ìwòsàn àmọ́ ẹ̀yin mùsùlùmí bẹ́ẹ̀ ṣe ń ṣàdúrà fún mọ́ṣáláṣí tẹ́ ẹ̀ ń ṣe gbá kò di dandan kẹ́ ẹ bọ́ta àmọ́ kọmíṣánná o àmọ́ mínísítà o àmọ́ pírẹsidẹ́ǹtì o àwọn bàbà ọ̀rọ̀ ti délé ẹjọ́ o. Tí ẹ bá jọ̀rọ̀ tí ẹ ṣe lé ẹjọ́ eléyìí ti délé ẹjọ́ bí wọ́n bá tiẹ̀ máa wá tú wọn lẹ̀ adájọ́ tó ti wá dájọ́ pé jọba yìí tí wọ́n tú wọn lẹ̀ lẹ́yìn ìjọ yìí ni lóòótọ́ ìjọba lágbára irú rẹ̀ ṣùgbọ́n à ń sọ̀rọ̀ nípa nǹkan tó mú ẹ̀mí lọ kì í wá ṣe ẹ̀mí àwọn àgbàlagbà àwọn ògo ọ̀la nínú àwọn òbí yìí àwọn òbí kan jáde wípé àwọn gbà pé àmúwá Ọlọ́run ni wípé kì í ṣe ẹ̀bi àwọn èèyàn yìí níbẹ̀ làwọn kan sọ pé rọ́ kìnnìkan àwọn máa gbowó ni fídíò pọ̀ gbogbo fídíò yìí ẹ jù síta ẹ jẹ́ kí àwọn ènìyàn ó rí ẹ̀yin òbí ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ọmọ yín kú ẹ ní rírú ẹ̀ mọ́ àwọn tó kù Olódùmarè yóò bá yín tọ́jú wọn ẹ fẹ̀hónú yín hàn pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wípé Oriyomi Hamzat àti olórí Naomi wọn kì í ṣe pé ẹ̀bi wọn ni nìṣẹ̀lẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ pé àmúwá Ọlọ́run ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ síta ọ̀pọ̀lọpọ̀ yín lẹ wà lórí TikTok wọn ò ní wá bá yín pé kẹ́ wá jẹ́rìí ní kóòtù lórí ohun tó lè láwọn èèyàn sẹ́yìn nìyẹn tí ojú mi ló ṣe o irọ́ dẹ̀ ni
ẹlẹ́rìí kan kì í ṣẹ̀wọ̀n, kí ló fẹ́ lọ mú? ebi ohun tó rí lọ́sọ á máa lọ ni. ṣùgbọ́n nítorí pé àwọn èèyàn fẹ́ kéèyàn wá jẹ́rìí gbè wọ́n á sọ pé wọ́n bá bí ẹ̀dá wá jẹ́rìí ọdún 6 oṣù 8 ló lò. ẹ gbọ́ bí mo ṣe ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, Oriyomi Hamzat bí ó ṣe ń dùn tó, ọ̀nà àbáyọ kan tẹ́ ẹ lè gbà òun rèé, òun lẹ́sìn ti gbọ́ lẹ́nu bàbá wa tó sọ̀rọ̀ yìí pé ìrírí òun o lóòótọ́ sì ni bọ́lọ́pàá bá fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n mọ̀ bọ́ ṣe máa ṣe, bọ́lọ́pàá bá sì sọ pé tó kò sọ́gbọ́n tẹ́ ẹ fẹ́ dá o, ohun tí ọlọ́pàá bá kọ́lẹ̀ ládájọ́ òṣìṣẹ́ lé lórí. gbogbo bí àwọn èèyàn ṣe ń drop ọmọ láti inú bíríjì fẹ́ǹsì tí èèyàn bá ṣe pé òbí tí ò lọ́pọlọ tí wọ́n ti tú wáyà orí ẹ̀ kọ́ máa tú ọmọ ẹ látòdìdí fẹ́ǹsì bíi 12 coach àbí jù bẹ́ẹ̀ lọ sínú ọgbà pé kọ́yá máa tárí lọ́jọ́ àwọn ẹgbẹ́ kí wọ́n náà lọ gbà nígbà tí wọn ò jẹ́ káwọn àgbàlagbà wọlé mọ́. gbogbo fídíò yìí ẹ dákun ẹ jù síta, ẹ jù sórí ìkànnì tiwa náà, ẹ jù sí àwọn WhatsApp nọ́mbà wa tó wà lórí kíní yìí lójú ìwòran yìí. eléyìí máa jẹ́ evidence, ó máa ran ìjọba náà lọ́wọ́ láti lè tètè mójútó kí ni àwọn ẹni tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí, kí ni wọ́n ń fẹ́. a lè jókòó yí tábìlì pò, wọ́n á lè sọ àwọn ẹni yìí oore ni wọ́n ṣe, oore ló dẹ̀bi yìí, àmọ́ kádàrá aláwọ̀ mọ̀kọ́ndìrì ẹ má bínú ẹ̀yin mùsùlùmí, àyànmọ́ ẹ̀dá kò ní tàsé. ọlọ́run sì ṣe wọn, àwọn méjèèjì ẹlẹ́sìn ni wọ́n. ẹ̀yin kìrìsìtẹ́nì tẹ́ ẹ bá lẹ́ ẹ fẹ́ kí Oriyomi ó ṣẹ̀wọ̀n, ọmọ yín ńkọ́ Naomi prophetess, ẹ̀sùn kan náà ló máa gbé wọn. ẹ rí i pé equation balance. principal nìkan la àmẹ̀sìn tí ń sìn, bóyá mùsùlùmí ni tọ́lọ̀ wọn bá ṣe òun ajó níṣẹ̀ṣe àrò mẹ́ta ẹ wá yá mọ̀ bá ṣe ṣe. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lọ́tún lósì yìí, ọ̀nà àbáyọ tó lè mú kí Oriyomi Hamzat kókó nípò tó wà àtolórí Naomi pẹ̀lú principal. gbogbo mo tún sọ ẹ̀yin olùkọ́, gbogbo ẹ̀yin olùkọ́ tẹ́ wà ń bẹ̀ tẹ́ jẹ́ èèyàn principal, gbogbo ẹ̀yin òbí tẹ́ ya fọ́tò tẹ́ ya fídíò, ẹ máa jù ú síta, ẹ jù sórí TikTok, ẹ jù sórí Facebook. bẹ́ẹ̀ bá ní ẹ fáwọn tó ní fọ́tò yẹn jẹ́ kí wọ́n upload ẹ̀. ẹ mọ̀ ibi tẹ́ ẹ bá rójú ara yín tẹ́ ẹ bá fẹ́ fojú yín hàn, ẹ ní kí wọ́n edit ojú yín kúrò ńbẹ̀. ọ̀nà àbáyọ kan ṣo tó lè mú kí àwọn èèyàn yóò tètè bọ́ níbi tí wọ́n wà rèé. ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ fojú sí, tẹ́ ẹ ròyìn pé Oriyomi Hamzat ni wọ́n gba iléeṣẹ́, kí wọ́n tó bá jẹ́ pé ibẹ̀ nínú yín dùn sí, ẹ sọ pé ó ti lọ. Olódùmarè ò ní jọ́ orí bẹ́ẹ̀, wọn gbowó lọ́wọ́ ẹ̀ rèé, kódà ń bọ̀ lọ́wọ́ rí. kẹ́ ẹ lè bá a mọ̀ àtijọ́ onígbólóhùn aṣọ lórí ọ̀rọ̀ ètò báyìí náà rí, tèmi náà sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀. ó sì táàgì mi nígbà tó dá ìsìn padà, èmi náà táàgì ẹ̀ padà lọ́ba tán. ṣùgbọ́n nítorí ẹ̀ wá sọ pé ṣé bá ti wí rárá. àwọn kan wà nílùú kejì lọ́hùn tí wọ́n ń para wọn bí ẹni pa kínní. one of the thing nǹkan tó dáa jù tínú mi dùn sí fúnjọba lórí ọ̀rọ̀ wọn ni pé ìjọba Nàìjíríà wọ́n ti ṣàgbéyà lórí wọn ló ti wá fẹ́ bẹ̀rẹ̀ gbégbèsè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá Délé Fárótìmí tó sọ nípa ọ̀rọ̀ òṣòfin. because nǹkan tó ṣẹlẹ̀ yìí tó bá jẹ́ ní gbòmíì náà ni wọ́n á wò pé ìyàwó kábíyèsí odidi àìrọ̀ o, Oriyomi tó ṣiṣẹ́ fún wa àìrọ̀ o, ṣùgbọ́n wọ́n jẹ́ àmọ̀ pé òfin wà. wọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ẹ má forí Oriyomi gba star. ẹlòmíì wá ń sọ̀rọ̀ nítorí ẹ̀ àwọn ní káwọn ọmọ òun gbé kámẹ́rà sí lójú. àwọn ẹlòmíì ti lógo, wọ́n ti lókọ nínú social media. ìjà orogún òwò
ògo ẹnìkan ò lè sọ pé kí wọ́n máa lọ, òkìkí Oríyọmí ò lè ní kọ́ ọmọ ní tiẹ̀. Àwọn kan ti ní ṣáájú Oríyọmí wọn ò sì wálẹ̀, wọ́n ń bẹ láyé. Àwọn kan sì tún dìde lẹ́yìn Oríyọmí tó jẹ́ pé láì ògo wọn sì tún ayé sì ń gbọ́ àwọn náà. Then kí lẹ fẹ́? Elédùmarè kó dóòlà àwọn èèyàn yìí. Ẹ bá mi pín ètò yẹn jọ, ẹ bá wa tó bá jẹ́ gbà àkọ́kọ́, ẹ bá wa subscribe sí channel wa, ẹ like, ẹ comment. Oríyọmí